ó mà ṣe o àwọn agbébọn tún pa olóòdẹ kan wọ́n jí ọ̀pọ̀ èèyàn gbé lọ nípínlẹ̀ Kwara. Ní báyìí inú ẹkún òfò àti àdánù ni àwọn olùgbé ìlú kan tí wọ́n pè ní Bankole níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara wà báyìí o, gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn agbébọn jà tó ń lọ bíi 50 wọ́n ya wọ ìlú ọ̀hún. Wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn léraléra, wọ́n yìnbọn pa olóòdẹ ìlú ọ̀hún. Bákan náà ni wọ́n tún jí ọmọdébìnrin kan tí wọ́n ń jẹ́ Mary, wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún jí gbé lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ ikọ̀ àtúntàrẹ lọ́wọ́ ni wọ́n ti sọ pé ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́ àbámẹ́ta náà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya wọ ìlú Bankole níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kápá àwọn ọdẹ ìbílẹ̀ lásìkò tí wọ́n ń dáná ìbọn yára wọn. Wọ́n kápá àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa olóòdẹ ìlú ọ̀hún. Ní báyìí kò sẹ́ni tó lè mọ iye àwọn èèyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí gbé lọ. Bákan náà ni wọ́n tún ní abúlé kan tó jẹ́ ti àwọn Fúlàní, àwọn báńdíìtì yìí wọ́n tún wọbẹ̀ lọ, wọ́n da màálùú tó ń lọ bíi 1000 1000 wọ́n tún dà á lọ tèfètèfè. Gẹ́gẹ́ bí àṣetún ti jẹ́ gbọ́, wọ́n ní ìlú kan tí wọ́n pè ní ìlú Òréke ni wọ́n tún jí àna kábíyèsí àtẹnìkan wọ́n tún jí gbé lọ nílùú ọ̀hún. Ní báyìí ṣe ni àwọn ènìyàn ìlú Bankole níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n wà nínú hílàhílo, wọ́n wà nínú inúfu àyàfu. Ọba aláyé ìlú ọ̀hún ó ti wá rọ gómìnà ìpínlẹ̀ Kwara o, Abraham Abrasak, wọ́n ní ká jọ̀ọ́ jàre kí wọ́n pèsè ààbò tó péye fún àwọn ẹ̀mí àti dúkìá àwọn, nítorí pé báwọn ṣe wà báyìí àwọn ọmọ ohun tó kàn mọ́. Àbírú èwo tún lélẹ́yìí, àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù wọ́n tẹ oní POS kan pa nílùú Mandala nílọrin ìpínlẹ̀ Kwara. Ṣe ni ẹkún àti ọ̀fọ̀ ló ṣe bẹ́ẹ̀ tó sọ nílé arákùnrin kan tó lórúkọ rẹ̀ ń jẹ́ Akíìmù ní ìlú Mandala nílọrin ìpínlẹ̀ Kwara látàrí bí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù bí wọ́n ṣe tẹ ọkùnrin ọ̀hún pa lásìkò tí wọ́n ń lé àwọn onírẹsì lọ. Gẹ́gẹ́ bí àtúntàrẹ ṣe gbọ́, wọ́n ní nǹkan bíi aago 2 ọ̀sán lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2025 tá a wà yìí náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lásìkò tí àjọ kọ́sítọ́ọ̀mù aṣọ́bodè tí wọ́n ń lé ọkùnrin kan tó kó ìrẹsì lọ. Lásìkò tí wọ́n ń lé ní ọkùnrin yìí lòun jára mọ́ àwọn kọ́sítọ́ọ̀mù ọ̀hún lẹ́nu ni mọ́tò bá tẹ̀ pa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ọkùnrin ọ̀hún ní ń ṣe òwò POS nílùú Mandala. Bákan náà wọ́n tún ní iléeṣẹ́ búlọ́ọ̀kù kan tó fi ń jẹun nílùú Mandala. Ní báyìí ó ti dágbére fáyé, ó ti kì í dúyàn ó dìgbà. Orí kó àwọn èèyàn méjì yọ níbi ikú òjijì kan tí ò bá pa wọn láàárọ̀ kùtùkùtù Sunday nílùú Ìlọrin. Ṣe ni orí kó àwọn méjì kan tí wọ́n wà nínú ọkọ̀ bọ́ọ̀sì aláwọ̀ funfun kan tí wọ́n kó ẹrù bámúbámú. Wọ́n gbéra nílùú Ìlọrin, wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́. lóòpónà márosẹ̀ Òkòlówó sí Ògbómọ̀ṣọ́ ni ọkọ̀ wọn ti pàdé jàǹbá. Ṣe ni wọ́n ní táyà ọkọ̀ yìí tó bẹ́ lórí eré lọkọ̀ náà bá ń sọmọ sọ́ọ̀tì ní bá ń tàkìtì ní gbókìtì kó tó di pé ọkọ̀ rà fi orí lélẹ̀. Ṣùgbọ́n àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n wà ń tòsí ni wọ́n sáré gbé àwọn méjèèjì táwọn àánú ọkọ̀ bọ́ọ̀sì yìí ni wọ́n sáré gbé wọn dìgbàdìgbà ó di ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye. Ní báyìí kò sí ìtókù nínú àwọn méjèèjì, wọ́n sì wà nílé ìwòsàn mi tí wọ́n ti ń gba ìtọ́jú.